ẹ kú lé gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí lójú ìwòran mo kí gbogbo yín pé ẹ kú dédé àsìkò yìí níbi tó nǹkan ẹwà kẹ́ máa wò wá lórí ẹ̀rọ ayélujára Facebook Abdulrauf Adébóyìnlọ ẹ̀yin tẹ́ ń wò mí lórí ẹ̀rọ ayélujára WhatsApp mo kí yín bákan náà ẹ̀yin tẹ́ tún wò mí lórí YouTube lẹ́yìn tá a ti parí ètò òdìpẹ́ Instagram gbogbo yín pátápátá ni mo kí. tún ti dé sórí ètò Ẹwà Yorùbá lètò mo ti gbé dé mọ́ínmọ́ín ilé òdòdó. ẹ má bínú àjá àjò tí ò jẹ́ kíkí kan ló mú òun ló fà á. ṣé bí ilé ayé lọ́jà bí apẹ́ láyé àádìtàn bá a sì pẹ́ láyé àádìtàn ẹ̀ṣá ti jẹ́ ká gbẹ̀jú ká dìtàn re. ọlọ́run ọba lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ọba wa olódùmarè ọba títí ayé korongodo ìbà ọba wa ọmọ sàyíbọ̀ àdìsá aládòdò mo ṣe bá ọlọ́run ọba wa èmi ọmọ àmọ̀pé ìyá mi alájà nígbè ìgbẹ́sà mo ṣe bá ọba ọkọ̀jọjọ elédùmarè ọba tó jẹ́ wípé lẹ́yìn òun ni. mi ò lẹ́ni méjì à ń fọ̀rọ̀ ọlọ́ bí òṣì ọlọ́wọ́n ọba elédùmarè mi ò lẹ́ni tá à ń gbẹ̀mí lé bí òṣì ọlọ́wọ́n ọba lẹ́yìn ọlọ́wọ́n ọlọ́wọ́n ni lẹ́yìn ọlọ́wọ́n ọlọ́wọ́n ni lẹ́yìn ọlọ́wọ́n ọlọ́wọ́n ni. ọba mi ọkọ̀jọjọ láwùlà wà láàkúwádà lànà ilá bìlá Allahu akbar. mọ́yìn ẹlẹ́kọ̀ọ́ mọ́yìn ẹlẹ́kọ̀ọ́ mọ́yìn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ta iye tọ̀wọ̀ ọ̀làtàníyàn nínú. mo tún ti gbẹdẹ mọ́ínmọ́ín elépo ròdòròdò Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá ẹ tún gbọ́ eléyìí ẹ tún lanu hà ààrẹ pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kan bẹ̀. iṣẹ́ ọwọ́ wa ni ìmúra ilẹ̀ wa pàtàkì àṣà ni oúnjẹ ilẹ̀ wa ohun ìṣẹ̀ṣe wa kájùmọ̀ mójútó mọ́ínmọ́ín ẹlẹ́kọ̀ọ́ tẹnitẹni ó dọ́wọ́ tèmi tiẹ̀ àtàkùn àṣàbò kásàṣàlárúgẹ mọ́ín ẹlẹ́kọ̀ọ́. a tún ti dé sórí ètò ẹ jẹ́ ká bọ́ sórí agbami ètò nítorí pé a ti pẹ́ díẹ̀ ètò wa Ẹwà Yorùbá lètò ẹ jẹ́ ká gbìyànjú kí a gbé ètò wa ká gbé Ẹwà Yorùbá ká gbé lárugẹ ẹ jẹ́ ká gbé Ẹwà Yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ̀yin èèyàn mi tí ẹ ń pè mí nílé ẹ ṣáà ti jọ nítorí tọlọ́run ẹ ṣáà jọ ẹ jẹ́ ká ra máa bá ètò bọ̀ ẹ má ti jẹ́ ká pè wá tá a bá ti wà lórí ètò báyìí ẹ jọ ẹ bá mi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ẹ jẹ́ kí a máa bá ètò bọ̀ kí àjọ máa fi inú kájọ máa fi ọkọ̀ papọ̀ sí ọ̀nà kan ohun tá a fi bára wa sọ̀rọ̀ lọ́jọ́ tèní ìtànkọ́ láàmú balẹ̀ nítorí àsìkò ọdún la wà yìí kí gbogbo yín pátápátá lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà lónílé àti lálejò wípé a kú dédé àsìkò yìí a sì kú ọdún a kú pọ̀pọ̀ ṣìnṣìn tọdún ọdún wo ni ọdún òmìnira ọdún ìjọba tiwantiwa láwà tá à ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣèjọba tiwantiwa ní ṣá tá a lè sọ tẹnu tiwa àbí tá a lè sọ tẹnu tiwa tá a lè sọ ohun tó wà lọ́kàn wa ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ aṣáàdúpẹ́ ohun tá a wá fi kíní ìsọrí tá a fi sọrí June 12 mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá tó ń gbọ́ mi níbikíbi tó ń kẹ́ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi lásìkò yìí wípé a kú ọdún náà a kú bó ṣe rí mọ̀ bó ṣe máa dáa ó ṣe máa bẹ̀tá June 12 àwọn tí ó tó ṣojú ẹ̀ àwọn ló lè ròyìn àwọn tí ó sì ṣojú ẹ̀ àwọn náà ti gbọ́ nínú ìwé ìtàn ṣùgbọ́n sùúrù kò sí ohun tí sùúrù ò lè ṣe orúkọ tèmi ò kúkú yípadà èmi ọmọ yín náà ni Arab Ìṣọ̀lá mi kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe èèyàn jẹ́ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ ebi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tipọ́n tọrọ gangan wá mú mi ní tẹ̀ kòkòrò ẹ ṣáà ti máa fọkọ̀ bá mi bọ̀ lórí ètò yín ètò wa
ẹwà Yorùbá. Èmi gangan lọmọ oníṣàgá Òkúmasì agéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọmọ ọmọ Yẹ́sùfù Báńgbóṣe Ìlọ̀ Ládòdò nípínlẹ̀ Ògùn. Bákan náà nílé màmá tó bí mi lọ́mọ. Èmi lọmọ Ìgbẹ́sà Àmàlé ọmọ abágúnjẹbọ má bàrọ̀run ọmọ ilẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsì ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkì ṣọṣọrọ bomi ọmọ Olúbàmísì ọmọ àjànà ńlá lóde ègbé nílé màmá tó bí mi lọ́mọ. Ìyá mi ẹ̀gbọ́n àjànà orò fún gbogbo Ògbẹ́sà káfàtà. Inú bíbí dákun máyà lọ́dọ̀ mi. Sùúrù ló lóhun gbogbo. Sùúrù òun ló lóhun gbogbo. MKO Abíọ́lá bàdàbàdà barafu Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo Yorùbá káfàtà. Ṣé mo mọ̀ pé gbogbo yín pátápátá lẹ́mọ̀ yìí pé àwọn náà ní akúkú fi àsìkò yìí sọrí. Àwọn ni wọ́n kú ni wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀ náà lárí gẹ́gẹ́ bí ẹni tó ju ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ìran Yorùbá pàápàá fún ìjọba tiwantiwa nígbàtí alágbádá tí wọ́n jẹ́ kí àwọn ológun tí wọ́n jẹ́ kárí mú mí àwọn náà ju ẹ̀mí ara wọn sílẹ̀ fún ìgbé ayé tiwa ká lè máa ní ìjọba tiwantiwa. Ẹ̀yin tí ẹ wà nípò ìjọba náà àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé ẹ ti ẹ̀ rántí ọjọ́ òní ẹ yà sí mímọ́ fún wa ìpè ká lè máa fi rántí ọjọ́ yìí. Kò sí bá a ṣe sọ nínú ìwé ìtàn tá a gbàgbé Abíọ́lá. Inú bíbí dákun máyà lọ́dọ̀ mi àìbínú là á jèrè nítorí pé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Abíọ́lá ká kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Mọ̀ṣúdì ọ̀rọ̀ Káṣímáwò mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀. ilé àárọ̀ ni ilé ọkọ̀ nù bíbí tí wọ́n gbẹ́gbẹ́ níyàwó jọ sí. ẹ̀dọ̀ funfun ní ṣayà ògùn onírè o orí àjẹjù ni mo pè bọ́ wa jẹ́. a kì máa ń borúkọ ògùn o ògùn ó pòlúwa ẹ̀ o. ìwà pẹ̀lẹ́ ní kóyá lọ́dọ̀ rí òṣùlù lọ́dọ̀ gbogbo. ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ ẹ máa gbọ́ làbárí ni mo tún gbé kéjọ mọ́ sí. Arábùṣọlá mo tún ti gbede ẹ ṣáà ti farabalẹ̀ kẹ́ máa gbọ́nà sí àmì. ṣẹ̀rí láyé ọ̀tọ̀ wo. Mo ṣe yálé Alhaji sí Dr. Sikiru Ayinde Barrister MFR kókó wá bá a fi ìtàn kó bá a fi gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀. ṣe bẹ̀rí láyé ọjọ́ wọn lọ́hún náà retí o. MKO Abíọ́lá kíní wọ́n bí ní ọjọ́ 24 on the 24 August 1937 24 August 1937 ó wà fún ọmọdé. akẹ́yìn ọmọ mi ọdún mi. nígboro ìlú Abẹ́òkúta l'Ógùn State. Gbogbo wa la ti mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni mo fẹ́ ká kọ́ nínú ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ ká fi ìtàn ìgbésí ayé ẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ kó má jẹ́ pé àkàn ń celebrate ọjọ́ yẹn kó má jẹ́ pé àkàn ń celebrate ẹ̀ lásán kó má jẹ́ pé àkàn ń dánú ara wa dùn lásán tàbí pé à ń rántí ọjọ́ yìí lẹ́sán àfi ń ṣe riot akọ̀ fi ń ṣe odò ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa ẹni tí wọ́n fi kíní tí wọ́n fi sọ rí. Olóògbé Mọ̀ṣúdì Káṣímáwò Ọláwálé ọmọ Abíọ́lá MKO. Lágboolé ibi tí a tẹ ẹrọ̀fọ̀ dìde ni wọ́n kúkú ti bí. Bàbá tó bí ó ti ń bímọ ṣùgbọ́n àwọn ọmọ náà ò sí tí wọ́n bá ti lè fẹsẹ̀ tẹ̀lẹ̀ báyìí pé wọ́n ń rìn báyìí àwọn ọmọ náà máa jáde láyé ni. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti fẹ́ tó jẹ́ bákan náà lórí. wákàtí márùn-ún ọjà o ó gbàwé lásìkò ẹ̀ ó yan sàkà déédéé. á ní àlìwà ìdúró ó mọ̀ pọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ó bá pé àlìkì dààmú ọba àyíkú lòlú àjọba rẹ̀.
mo fẹ́ ká máa fi ọkàn bá ìtàn yìí lọ nítorí wípé ìtàn tí Alhaji Sikiru Ayinde Barrister tó sọ̀rọ̀ yìí ó ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ nítorí pé sùúrù kò sí ohun tó sùúrù ṣe tì. Adéwálé Abdulrahman ẹ ṣé mo dúpẹ́ wọ́n wò wá lájà balẹ̀. Baba Kashi baba Abiola tí gbogbo àmọ̀ sí Abiola baba Kashi baba Moshood wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí wípé wọ́n relé aláàfáà wọ́n relé oníṣègùn nítorí pé láti ní ọmọ láyé ṣùgbọ́n lọ́wọ́n ọba ò yọ̀ǹda ọmọ tó dúró tó fún wọn lásìkò náà. ẹ wá wo bọ́lọ́wọ́n bá ṣe ń ṣọlá bẹ́ẹ̀ lóbìnrin kan tún wà tó jẹ́ yí pé obìnrin yìí ìyẹn ìyá tó bí MKO Abiola tó bí Moshood Kashimawo Ọláwálé ó lọ́kọ àkọ́kọ́ bó ti ń lóyún báyìí tóyún yẹn ń dàgbà bẹ́ẹ̀ ni ọkọ àkọ́kọ́ jáde láyé. ó tún lọ́kọ ẹ̀kejì bákan náà bọ́ọ̀mọ ìgbé oyún ṣe tún dénú ẹ̀ lórí ọkọ kejì tí wọ́n tún fẹ́ yìí náà bẹ́ẹ̀ náà ni ọkọ kejì tún jáde láyé. Ọlọ́run ọba kì í gbàgbé ẹnìkan tí ọba ti dúró sí Ọlọ́run ọba tó di òpó Ọlọ́run ọba mú tí ò ṣàbòsí pẹ̀lú Ọlọ́run ọba máa dá lóhùn. ẹ wá wo ṣe Ọlọ́run ọba bàbá tó bí Moshood Kashimawo Ọláwálé kò rélé ológun mọ́ bákan náà kò rélé aláàfáà mọ́ pé òun wá ọmọ. ó gbé ẹ̀mí ẹ̀ lé Ọlọ́run bá pé wẹ́ tó bá fún mi lọ́mọ déédé bó sì fún mi lọ́mọ déédé. bákan náà arábìnrin tí mò ń sọ yìí ìyá tó bí Moshood Kashimawo Abiola Ọláwálé màmá tó bí òun náà ti pọkàn ẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run bá pé wẹ́ àwọn ọmọ méjì tí mo tiẹ̀ bí fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti jáde láyé yìí tó bá fún mi ní mi tó bá fún mi lọ́kọ mi déédé bó sì fún mi lọ́kọ mi déédé wọ́n gbẹ̀mí wọn lé Ọlọ́run ọba. ẹ wá ohun tó ṣẹlẹ̀ ṣe mọ̀ àwa Yorùbá ẹnikẹ́ni tó bá ti fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyá tó bí Kashimawo Moshood Abiola láti lọ fẹ́ gẹ́gẹ́ bí aya wọn a máa ti ṣẹlẹ̀ kaná nípa kò pé ibo ló ń lọ ọkọ méje ló máa kú lórí ẹ̀ nítorí pé ó ti jábọ́ lẹ́yìn yẹ wọ́n ti sáré fún nítumọ̀. ọkùnrin kọ̀ọ̀kan ò lọ sọ́dọ̀ ìyá tó bí Kashimawo ìyá tó bí ọkùnrin kọ̀ọ̀kan ò lọ sọ́dọ̀ rẹ̀ mọ́ láti sọ pé òun fẹ́ fẹ́. bákan náà ní obìnrin kọ̀ọ̀kan kò gbà fún bàbá ẹ̀ mọ́ ẹ wá wo ṣe Ọlọ́run Olódùmarè. ṣọ́lọ́wọ́n bá kúkú mọ bó ṣe ń tòwú ẹ̀ bó mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ tó bá ti di òkú ẹ̀ mú tó ti gba lẹ́sẹ̀ mú tó ń ké pè ní gbogbo gbà. mo bọ̀ ẹ́. Naam. Olùbí sẹ̀bílì láì. Mo kí ẹ̀yin àfáà. Orúkọ bàbá tó bí Moshood Kashimawo Ọláwálé ọmọ Abíọ́lá yìí Sàláù Adẹ́nẹ́kàn Àlàó ọmọ Abíọ́lá. Orúkọ ìyá tó bí òun náà ni Suliat Wúràọlá Àyìnkẹ́ aya Abíọ́lá.
láì ó ní ẹ máa gbìyànjú sójú ẹ̀sìn òun ọlọ́run ọba bí àmúwálì. Sàláwù bàbá Káṣímáwò ló bá rò pé ẹtì ẹ̀gbọ́n náà arábìnrin kan tó wà níbì kan tí gbogbo ọkùnrin ń kọ sílẹ̀ yìí tó bá tiẹ̀ tí n bá lọ bá tí n bá tiẹ̀ wá tara ẹ̀ kú tó á ti bímọ kan sáyé fèmí náà ẹ jẹ́ kí n lọ bá àníyàn tó ń bá lọ nìyẹn á ti bímọ kan sáyé fèmí náà ṣé bí mo ti dàgbà nígbà náà ó ti wọ bíi 50 Sùdíà tí mò ń wí yìí àwọn náà ti ń súnmọ́ bíi 40. àníyàn tí Sàláwù ń bá lọ sọ́dọ̀ Sùlíà màrè ṣẹ́ni ń wọkọ̀ wọ́ pàdé ẹni ń wáyà bákan náà ẹni ń wáyà pàdé ẹni ń wọkọ̀ ó nawọ́ ọ̀fẹ́ sí lọ́wọ́ kan ó ti gbà. nígbà tó jẹ́ pé àsọsílẹ̀ Ọlọ́run bá ní iṣẹ́ tọ́lọ́run bá ti ṣe sílẹ̀ ní àwọn tọ́lọ́run bá ti kọ sílẹ̀ ní táwọn fẹ́ dé ládé. àwọn ọmọ aráyé kúkú yí Sàláwù ní pàkọ́ wọ́n yin ilé kan lọ pé má lọ bẹ́ẹ̀ àtìkù ó níbi ẹ̀bẹ̀ ni mò ń lọ ṣọ́hun kúkú mọ ohun tó gbà lérò. báwo kú ṣe ò tán àní mò ń lọ sẹ́ẹ̀. Sàláwù máa fẹ́ Sùlíà gẹ́gẹ́ bí aya. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá. wọ́n fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọláya. láìpẹ́ lájìnà Sùlíà mà tún lóyún gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. bẹ́ẹ̀ ni Sàláwù ti ń palẹ̀ ẹkú mọ́ Sàláwù kúkú ń palẹ̀ ẹkú mọ́ Sùlíà tún ronú pé irú kí tún lélẹ́yìí mo tún ti lóyún. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lájà balẹ̀ lórí Facebook ẹ ṣé mo dúpẹ́ àdúrà yín á gbà ẹ nídìí kàn ṣe tí yín lágbára Ọlọ́run ọba Elédùmarè. bákan náà ẹ̀yin tẹ́ ẹ̀ rí mi wò lórí Facebook tẹ́ ń wò mí bí báyìí lórí ẹ̀rọ Facebook náà lẹ́yìn tá a ṣe tán mo kí ẹ̀yin náà. bákan náà ẹ̀yin tẹ́ ẹ tún lọ sórí YouTube mi tẹ́ ẹ tún subscribe tẹ́ bá ti ń wò ẹ yá máa subscribe lórí Arabiilo TV ẹ ṣé mo dúpẹ́. lórí Instagram bákan náà ẹ ṣé mo dúpẹ́. Sàláwù fẹ́ Sùlíà bí mo wí bí mo ṣe sọ Sùlíà kúkú lóyún ó mà bímọ pẹ̀lú ìyanu ó máa ń yà àwọn èèyàn lẹ́nu inú Sùlíà kọ́kọ́ ń dùn náà pé ègún burúkú ti kó lórí mi ìwọ òkú Sàláwù òkú ọpẹ́ o mo dúpẹ́ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń rò pé bóyá mo jábọ́ lẹ́yìn ìyá mi ni kò má rí bẹ́ẹ̀ àjẹsábàbí ni ẹ wò ṣe Ọlọ́run ọba Elédùmarè. Òsénì Sulaiman Ládi ẹ ṣé mo dúpẹ́ ń wò mí lájà balẹ̀. bàbá mi àgbàlagbà máníjà mi ẹ ṣé mo dúpẹ́. Mr. Ládi ẹ ṣé inú yẹn á dùn ayọ̀ yẹn á kún lágbára Ọlọ́run ọba Elédùmarè. ṣùgbọ́n bínú inú Sùlíà ṣe ń dùn wípé òun bímọ Sàláwù òkú ègún burúkú ti kó lórí títòun bẹ́ẹ̀ ni ọkọ Sàláwù kọ́kọ́ balẹ̀ pé mi mà kú lásìkò táwọn tó kù ń kú àájèrè ó dájú ni mo sọ àájèrè ó dájú ni mo sọ àìbínú la àájèrè ó dájú ni mo sọ. ìtàn yìí náà ni mo fi sọ rí Aláàjì Chief Abíọ́lá Mọ́ṣúdì Káṣímáwò. òun ló jà fún òmìnira wa tá a fi ń gbé omi tá a fi gba ìjọba tiwantiwa sẹ́yìn. ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí ọmọ Yorùbá nítorí ọmọ Nàìjíríà pé ká lè gba ìjọba tiwantiwa. Ẹwà Yorùbá lètò ètò lẹ́wà Yorùbá látẹnu ọmọ yín Arabu Ìṣọ̀lá Méjìdá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàbàtà.
Sàláwù wá ń retí wípé ọmọ yìí fẹ́ kú nítorí pé tó bá ti fẹsẹ̀ tẹ́lẹ̀ ní Káṣímáwò fẹ́ kú. àwọn àfáà béèrè pé kí lórúkọ, ó ní Mọ̀ṣúdì Káṣímáwò. Mọ̀ṣúdì àwọn àfáà ti béèrè túmọ̀ wípé ìjẹ́rìísí òdodo, ó jẹ́rìísí ohun tó ń ṣẹlẹ̀ pé kò sí wàhálà láàrin ìyàwó mi o, kò jábọ́ lẹ́yìn ìyẹ́ o, ó ti bímọ ọmọ ti yé o. kí n tẹ́mi ṣì máa wò ó lójú náà o, Káṣímáwò ni o, bóyá tóun náà bá ti fẹsẹ̀ tẹ́lẹ̀ bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí mo ti ń bí tẹ́lẹ̀, bóyá òun náà máa padà. àníyàn tó ní nìyẹn. ẹ̀pá ní àkọ́kọ́ Ọlọ́run ti kọ́kọ́ yí padà wípé òun lọ kú ni, ṣùgbọ́n kò kú, ṣùgbọ́n wọ́n á retí tọmọ. mọ́nì pé Kudi owó ṣẹ́ẹ̀rì píṣẹ́ Ọlọ́wọ́n ba. Mọ̀ṣúdì Káṣímáwò Ọláwálé ọmọ Abíọ́lá, Alhaji Sikiru Ayinde Barrister, Alhaji Sikiru Ayinde Barrister, ọpọlọ plus ọpọlọ nínú ọpọlọ. àwọn yẹn wọ́n gbọ́pọlọ wọ́n lọ sọ́run, ṣùgbọ́n tó ṣe sílẹ̀ ò parí ráyé. ó fọ́ọ̀mù ẹ̀ Moshood money K Kudi owó. Ọlọ́run bá tarí owó sí lọ́dọ̀. ẹni tá a rò pé kò kú kò máa kú, ẹni tá a rò pé kò kú kò kú, ṣùgbọ́n kò wá sí owó lọ́wọ́ Sàláwù mọ́, kò sówó lọ́wọ́ Sàláwù mọ́, nítorí pé iṣẹ́ kòkó ni Sàláwù ń ṣe bàbá Abíọ́lá. iṣẹ́ kòkó ló ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ owó náà ló ti fi wá ọmọ, ló ti ń ṣe fún àwọn alájò, ṣùgbọ́n kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́. ó ṣàn rọ́jú jẹ, ó rọ́jú mu. ohun kan tí ẹ wá ṣẹlẹ̀ sí Sàláwù Adẹ́nẹ́kàn Àlàó ọmọ Abíọ́lá bàbá Káṣímáwò, ó lọ gba kòkó lọ́dọ̀ àwọn àgbẹ̀ lóríṣiríṣi, ó gbé lọ sí ọjà níbi tó ti fẹ́ tà fáwọn òyìnbó. àwọn òyìnbó tún dáná sun kòkó ẹ̀ níbi àìsàn lọ́wọ́ ìgbèsè tí wọ́n ń gorí ìgbèsè. ẹ wá wo ti Ọlọ́run Ọba, ẹ wo ti Ọlọ́run Ọba Elédùmarè. gbogbo àwọn àgbẹ̀ ọjọ́ òun náà wọ́n yarí fún. ìjẹ́ tí bàbá àṣẹ bá wà lára àwọn tó yarí fún lọ́jọ́ kìíní àná, jóò ní máa blame bàbá ẹ̀ lọ́nà ọ̀run báyìí. àràtọ́ Ọlọ́run Ọba wá fi Mọ̀ṣúdì jà. nítorí pé bàbá ẹ̀ mi lé Ọlọ́run Ọba, ó dẹ̀ dúró ti àṣẹ tó Ọlọ́run Ọba, kò dẹ̀ mú nǹkan mí pọ̀pọ̀ lọ́lọ́run Ọba, ó gba Ọlọ́run Ọba gbọ́ wípé tí àdánwò bá dé báyìí Ọlọ́run náà ní kẹ́ ẹ ké pè. ó wá fi òjíṣẹ́ ta lọ́rẹ, nítorí pé òjíṣẹ́ ni Moshood Káṣímáwò Ọláwálé. òjíṣẹ́ ni àyè tó lò sílẹ̀ àná ọ̀tọ̀. ó fún lówó, ó fún lọ́lá, nítorí pé àsìkò ọ̀pọ̀lọpọ̀ bó ṣe lo ìgbésí ayé rẹ̀ tọ́lọ́run bá fi kẹ́ débi àyè tó kẹ́ dé yìí. kódà ó tún ń jà, kódà ẹ wá wo ti Ọlọ́run Ọba. Mọ̀ṣúdì rí iṣẹ́ níbì kan tí wọ́n fẹ́ máa fún lówó ńláńlá, tí wọ́n fẹ́ fún nílé, tí wọ́n fẹ́ fún ní ohun oríṣiríṣi, ṣùgbọ́n nítorí pé wọn ò ṣe ihun tí ó yẹ kí wọ́n fún gẹ́gẹ́ bí Yorùbá, wọn ò fún, ṣùgbọ́n wọ́n tó bá yẹ pé àwọn ọmọ òyìnbó ni wọ́n á fún. ní Guinness lásìkò gbà náà àwọn òyìnbó wọn sọ pé àwọn làwọn ní ilé iṣẹ́ náà. Mọ̀ṣúdì sọ pé òun ò ní gbaṣẹ́ yẹn nítorí pé ẹ̀ ń ṣì tí àwa Yorùbá fọwọ́ di ilé iṣẹ́ yín mú. Láti kékeré ló ti fẹ́ràn ìlú ẹ̀, ṣé lára àjọsìn kúkú ni ká fẹ́ràn ìlú ẹni. Mọ̀ṣúdì ò gbà á, ṣùgbọ́n torí pé Ọlọ́run bá ní ìkọ̀kọ̀ tó ń dúró dè é, Ọlọ́run bá ní tó ń dúró dè é. ó lọ gbaṣẹ́ míì tí owó yẹn ò tó yẹn, Ọlọ́run bá pàpà kẹ́ ẹ̀, Ọlọ́run bá pàpà kẹ́ ẹ̀. Mọ̀ṣúdì Káṣímáwò Ọláwálé Abíọ́lá ó ní àánú débi téèyàn ní àánú dé. ìwọ a máa sọ yí pé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ níbo lòru wà. ìyá tí Mọ̀ṣúdì jẹ́ ó ṣẹ́ gìtà ó tún kọrin, oríṣiríṣi ìyà ló jẹ́. kò fi wọ́n ní tọ́ṣẹ́ ọdẹ bá rò ṣe tó bá rò yà tó bá pẹ̀rọ kò ní fẹ́ nìkankan jẹ. Mọ̀ṣúdì ò rí bẹ́ẹ̀, Káṣímáwò ò rí bẹ́ẹ̀. ó dúró pé irọ́ àníyà tó ti jẹun yìí kò ní jẹ lómi mọ́, òun fẹ́ gba ọmọ Yorùbá padà, òun fẹ́ gbà á padà. kódà kó tó di pé ó gbégbá òṣèlú, wọ́n ròyìn bí àwọn èèyàn ṣe máa ń tò sẹ́nu ọ̀nà ẹ̀ láti lọ gba ihun tí wọ́n ṣiṣẹ́ fún, tádẹ̀ rí pé ẹ̀tọ́ wọn ni wọ́n wá gbà. àyálé aládìyó ilé Mọ̀ṣúdì láti yà,
Moshood Kashimawo Ọláwálé ọmọ Abíọ́lá ó ní àánú lójú ó ní bẹ̀rù Ọlọ́run ọba púpọ̀ ẹ wá wo ṣe Ọlọ́run ọba ẹ wo bọ́lọ́run ọba ṣe kẹ́ ẹ jẹ́ kí n tún sọ ìtàn yìí kẹ́tù máa gbọ́ èyí tẹ́ ẹ̀ gbọ́ láti ilẹ̀. Ọlọ́run ọba kẹ́ ó dẹ̀ tún fi kẹ́yàn owó kílò ní tó lẹ́nìkan ò ní rí ìwọ òmóore tó rẹ tọ́lọ́run bá ṣe fún ẹ wò ó ronú ìyà tó ti jẹ sẹ́yìn ẹni mélòó ni wọ́n ti ṣàánú fún ṣé wọ́n lè fi ẹ̀mí ara tiẹ̀ lélẹ̀ ìwọ tó tiẹ̀ fẹ́ kó wù ẹ̀ parẹ́ ló fẹ́ fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ nítorí kankan ṣe bẹ́ẹ̀ rí orúkọ mọ̀tò bó bá gbégbá àbò á kú bí ó gbégbá àbò á kú ṣùgbọ́n kòró ti kú tó fẹ́ pa òun kòró wàhálà tó wà ń jẹ kòró ìyà tó fẹ́ fi jẹun ó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ ẹ̀rí pé òun làwọn rántí nísìn kí ẹ̀rí pọ́jọ́ ẹ̀ ò lè parẹ́ láéláé orúkọ ẹ̀ ò lè parẹ́ láéláé nínú ìwé tán ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kì í jẹ́ pé gbogbo June 12 ká máa ṣe rálì ká máa jà ká máa ṣe kíkiri kọ́ ẹ̀kọ́ ní ká kọ́ jókòó sílé ipò tọ́lọ́run bá tó ìwọ sí ipò tọ́lọ́run tó ẹ̀ sí ṣé wọ́n máa lò ó fún mẹ̀kúnnù ṣé wọ́n máa lò ó fún ọmọlàkejì ẹ. Moshood tó bá jẹ́ pé ó tiẹ̀ ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ Ọlọ́run ọba Elédùmarè odidi ọdún mẹ́rin gbáko tó yẹ kó lò nípò ààrẹ ipò ààrẹ tó yẹ kó lò nípò ààrẹ ọdún mẹ́rin gbáko tó yẹ kó lò fún ìgbà àkọ́kọ́ tó bá tẹ̀ tí wọ́n máa dìbò fún lẹ́lẹ́kejì àtìmọ́lé Abacha ló máa wà àtìmọ́lé ló wà tó jẹ́ pé kò ní ẹnì kankan tó ń bá sọ̀rọ̀ mọ́ tó ju Ọlọ́run ọba Subhanahu wa ta'ala lọ aka bíbélì aka Quran aka bíbélì aka Quran ó ti gbọ́ Ọlọ́run ọba yé Ọlọ́run ọba kì í ṣerú ìwọ kì í ṣerú èmi iná lágàfúrú rọ iná Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn afọ àkọ́ wa Ọlọ́run ọba lọ́ba aláforíjì Ọlọ́run tún lè foríjì lórí àwọn ẹ̀ṣẹ̀ míì tó ti ṣẹ̀ tẹ̀yìn àti rò gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tá àti rò gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ fún tọ́lọ́run àti ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún tá àti wá ṣàforíjì fún tẹ́ pé ó ti yẹ kó jẹ́ pé àlùjọ́ náà inú ìgẹ̀ ló máa wà báyìí nítorí pé àníyàn tó fi lélẹ̀ àníyàn tó ṣe fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ àníyàn gidi ni ó ti lówó ó ti lọ́lá ó ti mọ̀ọ̀yàn tó yẹ kó tún du ipò tó yẹ kó tún dupò pé ṣùgbọ́n ọ̀nà owó lè fi gbà ran àwọn èèyàn lọ́wọ́ àwọn mẹ̀kúnnù tó ń wá ń gba ẹ̀tọ́ lọ́wọ́ mi ó yẹ kí n wá ọ̀nà tí mo lè fi gbà ràn wọ́n lọ́wọ́ bóyá tí n bá dé àyè yìí bóyá màá rí lò dáadáa màá rí sẹ́yìn ṣe gbogbo àwọn tó ti fẹ̀mí tán àti lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gan ni àti lówólówó nílẹ̀ Yorùbá àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọlọ́rọ̀ tó ti fẹ̀mí tán kẹ́kẹ́ bíi pé àwọn eléyìí wọ́n ti sọ̀pọ́ọ̀tì mi. ọkàn wọn a máa dá wọn lẹ́bi lọ́jọ́ tèní ọkàn wọn a máa dá wọn lẹ́bi ọkàn wọn a máa dá wọn lẹ́bi ẹ̀mí wọn ò lè gbádùn ẹ̀mí wọn ò lè lélẹ̀ ipòkípò tọ́lọ́run bá tò ẹ́ sí lòó ẹ jẹ́ June 12 ẹ jẹ́ ká máa fi ṣèrántí ẹni tí a fi kíní ìsọrí ẹ̀ ká máa fi ronú lórí pé bó ṣe lo ìgbésí ayé ẹ̀ ṣé wọn náà máa gbìyànjú láti lo ìgbésí ayé ẹ̀ kórúkọ ẹ̀ má parẹ́ èní ní ọjọ́ 13 àná la ṣe June 12 èní ní ọjọ́ 13 oṣù kẹfà ọjọ́ Sunday gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ wò mí lájà balẹ̀ ọdún 2021 ní àná 12 yìí àná on the 12 yìí màmá kan lọ síbi òkú wọ́n ń ṣe ẹjọ́ ẹni yẹn wọ́n ń ṣe ẹjọ́ ó lọ síbẹ̀ láti lọ bá wọn ṣe ẹ̀yẹ ìkẹyìn bó tilẹ̀ jẹ́ pé nínú ẹ̀kọ́ ti Islam gẹ́gẹ́ báwọn àfáà ṣe kọ́ wa nítorí pé àwọn ẹ̀kọ́ báwọn àfáà ṣe kọ́ wa àfáà tó jó ní mímọ̀ tí wọ́n dẹ̀ ń tẹ̀lé ìmọ̀ wọn láti lọ síbi òkú ká máa lọ bá wọn dárò ní kì í ṣe pé láti lọ síbẹ̀ láti lọ jẹun ṣùgbọ́n ká jẹ́ ká fìyẹn sílẹ̀ màmá yìí máa lọ síbẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ Islam nítorí pé ìbẹ̀rù Ọlọ́run bá wà lọ́kàn màmá yìí ó ti kírun zuri kó tó kúrò nílé ó débẹ̀ ìrun àṣírí tó bá ó ń bèrè pé kí láago wọn ní aago 4 kù ìṣẹ́jú 5 ó ní káago 4 tó lù ó ní ká máa kírun lásìkò ẹ̀ màmá yóò kú kéwú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀yìn àfáà kan ó dẹ̀ tẹ̀lé káago 4 tó lù ẹ jẹ́ kí n lọ kírun aago 4 màmá gba mọ́sálá ló gba àyè láti lọ kírun lọ ó kírun rákà kínní
rákà kejì lórí sájídà tó wà ibẹ̀ lọ́lọ́jọ́ débà ibẹ̀ ní títọ́ débà ní àná ní 12 yìí ni àná ní 12 yìí ló ṣẹlẹ̀ wọ́n ṣe jànásà ẹ̀ ní aago 10 lé níyì ẹ wo ṣe ọlọ́run ọba Elédùmarè ìwọ tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ dàkọ̀ sí ni ẹ akẹ́kọ̀ọ́ ọ̀run ló ń jẹ ọlọ́run ọba lójú ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ìrùnbá tí mo ra mú wá yìí gbogbo àwọn èèyàn tí ó wà níbi òkú ẹni yìí ní ẹni yìí kò sí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ láìda màmá yìí ò lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ kò dẹ̀ bímọ rẹpẹtẹ ọmọ méjì ọkùnrin kò obìnrin kan ló bí ṣùgbọ́n Ọlọ́run ọba kẹ́ ó fi ọkàn ẹ̀ balẹ̀ ó gbàgbọ́ nínú tọ́lọ́run ọba ó kírun wákàtí márààrún ẹ̀ déédéé irun tí wọ́n bá ń sìn mo máa sọ nínú ọ̀rọ̀ yìí pé gbogbo ẹ̀dẹ́ èèyàn pátá ló nígbàgbọ́ ohun tó kálukú bá gbàgbọ́ lóṣọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó bá ń gbàgbọ́ dúró tọ́lọ́run ọba ní tòótọ́ tọ́lọ́run má ṣàbòsí pẹ̀lú Ọlọ́run ọba ẹ̀ gbogbo èèyàn ló ń jẹ́rìí màmá yìí níbi ìsìnkú ẹ̀ lọ́jọ́ tèmi níbi ìsìnkú ẹ̀ gbogbo àwọn èèyàn ló wábẹ̀ èèyàn ńláńlá táàrò kó lè wábẹ̀ kódà kó jẹ́ ọba lókù ni èèyàn téèyàn gbọ́dọ̀ tún jù bẹ́ẹ̀ lọ bí màmá yìí ò ṣe lówó lọ́wọ́ tó bí ò ṣe nọ́lá tó kò bímọ àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ bímọ àtàfúnlẹ̀ àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ kí jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ò lówó kò lórúkọ ṣùgbọ́n kíkí àpọ́nlé ọ̀yàyà ìwà tó dáa ni wọ́n fi lọ àti ibi tó ti ń tajà lọ́jà gbogbo àwọn ará ọjà ẹ̀ wọ́n síbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ dáadáa ìwà wo ni wọ́n fẹ́ ròyìn nípa tiẹ̀ kí ni wọ́n fẹ́ sọ lẹ́yìn tiẹ̀ ṣèbí Tabiola là ń ṣe yìí kí ni wọ́n fẹ́ sọ nípa tiẹ̀ ìtàn wọn náà fẹ́ kọ sílẹ̀ nípa tiẹ̀ ẹ kàn ń ṣe ìjọba bó ṣe wù yín ẹ kàn ń lo ìjọba náà bó ẹ kàn ń ṣe ìjọba tiwantiwa náà bó ṣe wù yín ṣé ìjọba tiwantiwa lẹ́ ń ṣe yìí ìjọba tiwantiwa lẹ́ ń ṣe yìí gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe Ọlọ́run bá bí àwọn ọmọ yẹn wọ́n á kàwé tán wọ́n máa kábàámọ̀ lórí àwọn nǹkan tẹ́ ẹ̀ ṣe wọ́n tó Ọlọ́run bá gbé ipò kékeré sí lọ́wọ́ tó ń lò nínú pé mo ti wà nípò Ọlọ́run bá bí ẹ Abíọ́lá ti kú o Abíọ́lá ti lọ kódà gbogbo ohun tó ṣe sílé ayé gbogbo ohun tó ní tó ṣe pátápátá gbogbo ohun tó fi ogun ẹ̀ ṣe tí ó túmọ̀ kankan pa ẹ̀ mọ́ ó ti ṣe sílẹ̀ bọ́wọ́ àwọn ẹbí ẹ̀ kọ́ túnṣe bọ́wọ́ kọ́ bá túnṣe kó tẹ̀ jẹ́ pé ìjọba ológun gbà náà ó ti bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ó ti bà gbogbo iléeṣẹ́ ó ti bàjẹ́ ṣùgbọ́n orúkọ ò bàjẹ́ orúkọ wo ni wọ́n fẹ́ fi sílẹ̀ orúkọ wo ló fẹ́ filẹ̀ Abíọ́lá ti lọ June 12 ó ti wà ń bẹ̀ kò lọ́bì kankan ohun tó ṣe sílẹ̀ ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ èyí tó jẹ́ pé bámúbámú ni mo yó mi ìmọ̀ kọ́ bí pọmọ ẹnìkọ́ kan kí ṣáà ti débẹ̀ kí n dépò láti kówó jọ àtàwọn ẹbí yín ẹ̀ kó wọn síbẹ̀ àti ìwọ náà wọn máa kówó jọ ó máa dá gbogbo ẹ̀ sílẹ̀ jọ kí ló mú wá kí la Abíọ́lá mú lọ Abíọ́lá ò mú kankan lọ ohun tó ṣe sílẹ̀ òun nìkan náà ló bá dénú sàárè ohun tó ṣe sílẹ̀ náà máa sọ lẹ́yìn ẹ̀ tó bá ti ń lọ́jọ́ tèmi tí wọ́n yìn ẹ́ tó ń gbé títóbi fún ẹ nítorí kó má bàa pa wọ́n tàbí kó má bàa kó bá wọn tàbí kí n tó fẹ́ jẹ tó bá ti kú tó wọ́n á sọ ohun tó wọ́n á sọ òótọ́ ọ̀rọ̀ nípa ẹ. Abíọ́lá ti lọ o June 12 la fi rántí Abíọ́lá o ìwọ náà wàá máa wùwà tó jẹ́ pé wọ́n máa fi rántí tiẹ̀ sí dáadáa ẹ bọ́ sí gbòòrò ẹ̀ ń jubilate ẹ̀yin tẹ̀ ń jubilate ẹ̀yin tẹ̀ ń ba nǹkan jẹ́ ṣé yẹn ni kókó ṣé yẹn ni issue yẹn ni ló mátà ṣé ìtòbí kọ́tà fi ṣe wé kíní ni ìdí tí wọ́n ṣe dájú tu ẹ̀ fúlẹ̀ nìyẹn. ẹ̀yin ìjọba ó dọwọ́ yín o ìhun tẹ̀mí ní lèmi ń lò yìí ohun tó wà lákàpá ìkápá tí náà ẹ̀yin náà bó bá wùn kẹ́ ẹ lò ó síbi tó tọ́ bó wùn kẹ́ ẹ má lò ó síbi tó tọ́ Ọlọ́run bá bí yín àwọn ọmọ yẹn á kàwé tán gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sí ní June 12 1993 tẹ́ ẹ̀ sí láyé tẹ́ ẹ̀ ti dáyé ìtọ́lẹ̀ ti gbọ́ yìí ikú pa Abíọ́lá ní ọjọ́ keje oṣù keje ọdún 1998 July 7 1998 at the age of 60 ikú pa Abíọ́lá pẹ̀lú gbogbo tó fi sílẹ̀ pẹ̀lú gbogbo dúkìá tó fi sílẹ̀ ó máa fi sílẹ̀ wọ́n náà máa filẹ̀ lọ́jọ́ kan ó máa filẹ̀ lọ́jọ́ kan ó kù sọ́wọ́ ẹ jẹ́ ká ronú pìwàdà ká ṣiṣẹ́ tó tọ́ ká jọ́sìn fún Ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ òun mo jẹ́ tó mú ti màmá kan tó ṣẹlẹ̀ lánàá wá yìí kì í jẹ́ pé ó lówó lọ́wọ́ kò nípò kò lórúkọ o ṣùgbọ́n gbogbo aráyé ló ń sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa gbogbo ayé ló ń sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa
ẹ̀yin tèmi ọkọ̀ oníròkun kórọ̀sà kó má fàbọ̀ fún ilébùté a sì ní báwo lọ́gẹ̀gẹ̀ ká má forí ẹ̀ tì síbí kan gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lájà balẹ̀ pátápátá gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá afẹ́lẹ́ yìí a fi sọrí MKO Abíọ́lá nítorí wípé àsìkò ọlọ́dẹ tá a wà tá à ń ṣe òmìnira ká sì máa wò Ààrẹ Ọ̀nà Kakanfò kẹrìnlá nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò kẹrìnlá nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa gbogbo oyè ló gbà tán ó gbọ́ oyè tẹ́ pé kò tẹ̀ tún lè fún lóyè mímọ́ lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò wọn lè fún lóyè mímọ́ kí ló ń wá láyé yìí sí òrì kò sí ṣùgbọ́n torí mẹ̀kúnnù oyè federal government ló gbà GCFR ó gbà GCFR Báṣọ̀run gbogbo ẹ̀ àtòyè gbóyè oríṣiríṣi ẹ jẹ́ ká ní sùúrù lórí gbogbo ohun tó tọ́ àti ohun tó tọ́ ká gbèsè tó tọ́ lásìkò tó tọ́ inú wa dùn ayọ̀ wa kún ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ò ní yí padà Arab yìí náà ni Ìṣọ̀lá Mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàpàtà akúrúmáṣe èèyàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fọ ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn létí pọ́n èmi lọ́mọ oníṣàgẹ́ òkú màsí ahéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ìṣẹ̀lá nílé bàbá tó bí mi lọ́mọ lábẹ́ ọba wa Abdulateef Akànní ọlọ́fin àdìmúlà àtìlú adóodò mo kí wa èmi lọ́mọ ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé bákan náà nílé màmá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ìgbésà ọmọ abágúnjẹbọ má bàa rọrùn ọmọ àdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkì ṣọṣọrọ bomi ọmọ olúbàmẹ́sì ọmọ àjànà ńlá lóde ègbé nílé màmá tó bí mi lọ́mọ lábẹ́ ọba wa ọlọ́jẹ̀ kò fún gbogbo ògbẹ́sà bákan náà mo kí ọba ìlú mi ọba Owódé Reverend Dr. Matthew Sunday Akíndélé Arẹ́bígbadé àkọ́kọ́ nílùú Owódé Yewa tìlú Owódé ọba wa nílùú Owódé Yewa mo kí yín ẹ jọ̀ọ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọ̀nà ẹ máa wò wá lórí Facebook lórí YouTube kẹ́ máa wò wá lórí Instagram kẹ́ máa bá wa kálọ kẹ́ máa follow wa Arab Ìlọ̀ TV lórí YouTube kẹ́ subscribe ẹ ṣé mo dúpẹ́ ẹ sì lè pè wá fún àmọ̀ràn tàbí polówó tàbí MC 070 31 84 51 26 tàbí 081 700 65 700 lẹ́ẹ̀kan sí 070 31 84 51 26 tàbí 081 700 65 700 ẹ lè WhatsApp mi ẹ lè bá mi sọ̀rọ̀ ẹ lè advice mi ẹ lè gbà mí mọ̀ràn ẹ ṣé mo dúpẹ́ èmi ti yín nítòótọ́ èmi á máa sọ pé adúró má ṣiṣẹ́ òun ló ń rore gbà èyíkéyìí tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ yóò kú dá lọ́jọ́ kan ẹ ṣé mo dúpẹ́ o bye bye. ọkọ̀ alájà pẹ̀tì ńlá náírà bọ́ọ̀kì mi kò nira. ọkọ̀ adébísí tó jẹ́ kúkúrà tó àlẹ́ ajá báyìí jìyà lábẹ́ débísí tèmi ò ọkọ̀ púpọ̀ rẹpẹtẹ. àlọ́yé bóbi kò jẹ́ o ọkọ̀ alájà lọ́lọ́lá àmọ́ bí ọjọ́ ìyàbọ̀ ní àbíọ́lá.
Mùsùlùmí Abíọ́lá àtàwà.